Ẹ̀yin èèyàn wa èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tẹ̀ní bí a ṣe gbọ́ o. Wọ́n ní pé àwọn elders Kabiyesi wọ́n ní wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn Queen Naomi o, wípé wọ́n lọ béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣẹlẹ̀ tí ọkùnrin míì propose sí wọn nígbà tó jẹ́ pé ìyàwó Kabiyesi ṣì ni wọ́n. Ṣùgbọ́n ṣe mọ̀ wọ́n ní pé ọ̀rọ̀ propose yìí wọ́n ń take it personal o, wípé kì í ṣe nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó serious, wípé torí Queen Naomi ò accept proposal yẹn, wípé ìgbà tí màá yẹn mú ríǹgì wá pé ríǹgì yẹn wípé ó jábọ́ sílẹ̀ ni, wípé so wọn mọ reason tí wọ́n fi wá ń take ọ̀rọ̀ yìí so personal báyìí. Ṣùgbọ́n wọ́n ní wọ́n ṣáà lọ bá Queen Naomi ní Akure. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yẹn. So bí a ṣe gbọ́ ò, wọ́n ní àwọn elder yìí wọ́n ní wọ́n lọ bá Queen Naomi pé wọ́n lọ bẹ̀wọ̀ wípé kí wọ́n fún Kabiyesi ní time díẹ̀ sí, wípé nítorí pé Kabiyesi ń gbégbèsè lórí ọ̀rọ̀ wọn. Ẹ jẹ́ ká wọnú gist tẹ̀ní. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ o, oríṣiríṣi ni àwọn èèyàn ń sọ lórí social media. Àwọn èèyàn kan ti ẹ̀ ń gbé pé Queen Naomi ti move forward, pé wọ́n ti engage. Oríṣiríṣi làwọn èèyàn ń sọ, ṣùgbọ́n ní channel ti tèmi o, torí mi wá síbi láti wá sọ pé àwọn èèyàn ò sọ̀rọ̀ wọn bó ṣe yẹ kán sọ, ṣùgbọ́n ní channel tèmi o, èmi ò gbọ́ pé Queen Naomi marry o. Ẹ̀yin ará ilé, nǹkan tí a gbọ́ ò ní pé arákùnrin yìí wọ́n wá láti propose sí Queen Naomi, ṣùgbọ́n Queen Naomi ò agree. Nǹkan tó dẹ̀ ń bí Kabiyesi nínú nìyẹn tó fi ní pé kí wọ́n move padà lọ sí royal mansion, ní pé àwọn ò fẹ́ kí wọ́n wà ní ilé wọn Akure yẹn mọ́. Yàtọ̀ sí yẹn, wọ́n ní pé àwọn lè ra ilé míì fún wọn ní Akure, pé nítorí pé kì í ṣe àwọn ni àwọn ní ilé yẹn, ìtorí ẹ̀ ní màá yìí fi lè wọbẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní àwọn elder wọ́n ní wọ́n ti wá wọn lọ s'Akure láti bẹ̀ wọ́n, wípé kí wọ́n fún Kabiyesi ní time díẹ̀ sí, wípé kì í ṣe pé Kabiyesi fi ọ̀rọ̀ wọn falẹ̀, wípé kì í ṣe pé Kabiyesi ò fẹ́ kí wọ́n padà sí inú palace, wípé ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n ń go through right now lórí ọ̀rọ̀ àwọn olórí, wọ́n ní nǹkan tó fà á nìyẹn. Wọ́n ní Kabiyesi dẹ̀ ń ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe láti fi make sure pé gbogbo ọ̀rọ̀ yìí ó yọrí sí rere. Wọ́n ní so kí Queen Naomi ní sùúrù fún Kabiyesi, wípé àwọn elder yìí lọ bẹ̀wọ̀, wípé by Jude, wípé gbogbo ẹ̀ máa yọrí sí rere, wípé wọ́n á lè padà sí inú palace. Oríṣiríṣi láti gbọ́. Àti gbọ́ bí wọ́n ṣe ní àwọn máa yọ ancient sword àwọn láti fi bá arákùnrin Adémíjù yìí jà. Wọ́n ní pastor ní arákùnrin yìí láti Canada. Wọ́n ní wọ́n tiẹ̀ ní church káàkiri ní Nàìjíríà, wọ́n ní church ní US, wọ́n ní oríṣiríṣi church náà ní. Wọ́n ní arákùnrin yìí wọ́n ti fi ayé wọn fún Jésù láti maybe 18 years ago. Wọ́n ní is a young billionaire.
so wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún wọn pé kí wọ́n stay away lọ́dọ̀ ìyàwó àwọn pé àwọn ò divorce ìyàwó àwọn. Èèyàn lè kìí ṣe nǹkan kékeré ní ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n wọ́n ní àwọn elder ti lọ bẹ̀ Queen Naomi o pé kí wọ́n fún kábíyèsí ní time díẹ̀ sí nǹkan tá a gbọ́ ní ẹ̀yìn ara lé ta ní ká mú wá sí etí ìgbọ́ yín. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi. Ẹ ṣeun. Ọlọ́run Elédùmarè á ran gbogbo yín lọ́wọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.